Ọlọ́run ọba tó ṣòro. Lóòótọ́ ìwọ kọ́ ló ń ṣe ọmọ, Ọlọ́run ló ń ṣọmọ. Àmọ́ òótọ́ ọ̀rọ̀ wo ni ìyá ọkọ ẹ̀ bá ẹ sọ? Ọ̀rẹ́, téèyàn bá wà nílé ayé tí ò bá bí ọmọ tó fi ayé sílẹ̀, ṣe ló dàbí ejò tó kọjá lórí àpáta báyìí tí ò ní pa. Ọ̀rẹ́, ìwọ gan ti sùn tẹ́tẹ́rẹ́ jù. O ò rí gbèsè kankan gbé sórí àìkọ̀rọ̀ ọmọ bíi náà. Ọ̀rẹ́, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Mo gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Mo gbàdúrà, mo gbàwẹ̀ síbẹ̀síbẹ̀ Ọlọ́run fún mi lọ́mọ, ṣàánú mi. Àṣírí òwú mà lọ́lọ́run ọba tó jí nínú àrà tó ń sùn nínú àrà. Tó bá wù á wá ju ọmọ fún ẹni tí ò nílò ọmọ. Àwọn èèyàn á gbọ́mọ wá lọ sọ sínú igbó. Ẹni tó nílò ọmọ òun ló ń wọ́mọ yìí o. Ọ̀rẹ́ mi, ṣáàjọ ibikíbi tó bá mọ̀, ìwọ mú mi lọ. Ẹ̀sìn òní ká má ṣòro lé bàbá ẹni. Kí n ṣàtẹ̀lé dọ́lọ́mọ láyé, jọ mú mi lọ ibikíbi tó bá mọ̀. Léyìí tó wá sọ yìí pé ibikíbi tá a bá mọ̀ ká lọ. Ó dáa, màá gbé ìgbésẹ̀. Máa dúpẹ́. Màá gbé ìgbésẹ̀. Ṣé ọ̀rẹ́. Ẹṣin lónìí bátakùn, ẹṣin lónìí bátakùn, ẹṣin lónìí bátakùn, ẹfọ̀n ló lọ̀dàn, ẹfọ̀n ló lọ̀dàn, ẹfọ̀n ló lọ̀dàn, ọmọ wẹ̀rẹ̀wẹ̀ nílé aládì, ọ̀gẹ̀dẹ̀ kan ìgbénú odò ó yàgàn, ẹṣin lónìí bátakùn, ẹfọ̀n ló lọ̀dàn. Gbà. Ẹ fi kan ẹlẹ́dàá yín, ẹ fi kan gbáyà yín, ẹ wá ara mọ́wọ́ báyìí, ẹ mú wa. Ẹ kú kalẹ̀. Ẹ ṣeun bàbá. Ṣé ẹ rí ohun tí mo bá bá yín sọ lónìí, wọ́n fẹ́ kẹ́ ẹ tẹ́tílẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. Wọ́n lẹ́ bímọ. Ẹ wo bí ẹ kó ọmọ mọ́ra báyìí, ẹ wà mọ́ra báyìí. Òun gan-an ẹ ti kọ́ ọmọ mọ́ra. Ẹ bí ọmọ. Ó dìgbà tẹ́ ẹ bá sọ pé n ò bímọ ni òun tá a rí. Àmọ́ kinní kan ni òun, ẹ dúró dọjọ́, ẹ dúró dóṣù, ẹ dúró dọdún. Kí ni ìtumọ̀ ẹ̀? Ìyẹn ò ní pé wọn ò ṣe lálàyé fún mi pé ọdún báyìí lóṣù ó dùn sí ńlá, tàbí ọjọ́ báyìí lóṣù ó dùn sí ńlá, tàbí iye ìgbà báyìí ni mo ṣe sọ fún yín pé kẹ́ ẹ dúró dọdún, kẹ́ ẹ dúró dóṣù, kẹ́ ẹ dúró dọ̀sẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí n dúró dọjọ́, ẹ má jẹ́ n dúró dóṣù. Ẹ mọ iná tó ń jó mi lábẹ́ aṣọ ni. Èmi mo mọ kó tójú mi rí lọ ọkọ tí mo wà. Ó fi ọmọ yọ mí, ẹ ṣàánú mi. Gbogbo ọ̀nà tẹ́ bá lè sà kí n lè fi lọ́mọ láyé ni ẹ bá mi ṣe. Wọ́n ti ròyìn fún mi gan. Ẹ jọ̀ọ́. Ọlọ́run ní pété ẹlẹ́kùn. Tẹ́mi bá ní iná ń jó lórí omi, ó yẹ kó o sọ fún mi pé kí n lọ kéwèé wá.
ibi tẹ́mi mú ẹ wáyìí tó bá ń gbọ́ ewé ń jẹ́ oògùn dáhùn ibẹ̀ la wà yìí torí mi ti tọ̀wọ̀ mo dẹ̀ rí i pé dáadáa ni. Filẹ̀ wo wọn èsunkún lè mí rókò lúwere nàjú rẹ nù ohun tó sọ yìí ó fi pè mí ń jà ni wọ́n ròyìn mi ó sì bá bẹ́ẹ̀ ohun téèyàn bá pé ká ṣe fóun láà ṣe fún yín ni pé ọ̀fẹ́ dúró dọdún ọ̀fẹ́ dúró dọjọ́ ọ̀fẹ́ dúró dóṣù ọ̀sì fẹ́ dúró dọ̀sẹ̀ á ṣe èèyàn ní dọ̀dọ̀ tèmi kọ́ mọ́ bàárẹ̀ kú. àrípamọ́sà àríbàbà lójú oorun eléré ńlá ìwọ lọmọ ejígbọjọ́ ejígbóṣù lórí ọ̀rọ̀ tí Kálẹ́sanmi sọ yìí ó lóun ò fọ́jọ́ òun ò fojú òun ò sì fọ́dún kí ni ṣíṣe alápọ̀nrán rèé òòṣà tí ń fúnni lọ́mọ àìbójú wẹ̀yìn ọlọ́mọ wẹ́rẹ́wẹ́ afọmọta àyàn lọ́rẹ́ tí ò ní wo ni ṣe mọ́ kò lọ́tà òòṣà alápọ̀nrán tó tó ìbá ẹ o òòṣà alápọ̀nrán tó tó ìbá ẹ o wọ́n ní ká sọ fún ọ wọ́n lọ́ọ́ bímọ. orí mi ò ṣe o. òòṣà alápọ̀nrán lòun ò fún ọ lọ́mọ àmọ́ kinní kan ni ó gbé ẹbọ ẹbọ tẹ́ gbé yìí lọ dí òòṣà alápọ̀nrán ni àmọ́ ohun tó wá ṣe pàtàkì ń bẹ̀rẹ̀ o ọ̀sán gangan lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ọ̀sán gangan lẹ́gbẹ̀ẹ́ bọ́ yìí. ọ̀sán gangan. ṣe ti gbé nìyẹn o. ìgbà tí wọ́n ní kó gbẹ́bọ tó ń gbẹ́bọ ọ̀hún lọ lọ́jọ́ náà kí lohun tó ṣẹlẹ̀. kí n fi ní ṣoyún kí n fẹ̀yìn gbọ́mọ pọn o. máa pẹ́ o máa pẹ́ o máa pẹ́ rárá mo lè ti rí mọ́tò mi ló ń gbé lọ yìí mọ́tò mi bá mi gbé mọ́tò mi jọ. mọ́tò mi ló ń gbé lọ yẹn bá mi gbé mọ́tò mi jáde bá mi gbé mọ́tò mi mo ti retí ẹ látàárọ̀ bá mi gbé mọ́tò mi mo fẹ́ gba mọ́tò mi tó ti yẹ. wẹ́rẹ́ iṣu ṣá èmi mo ní mọ́tò mi mo ti gba mọ́tò mi sọ wàá máa lọ tiẹ̀ èmi ti ní mọ́tò mi mo ti gbà mo ti fẹ́ máa lọ ó yá mo travel nìyẹn ẹ gbà yín. ìgbésí ayé mi ló gbé dání ẹ̀wọ̀ rẹ̀ gbé fún mi o má jẹ́ káyé mi tójú ẹ̀ bàjẹ́ bá mi gbé ògbéré bá mi gbé o. níwọ mo ti ń lọ nìyẹn sọ pé kí n bẹ ìrádùn náà ti bọ Amẹ́ríkà abẹ́ ìrábọ̀ mo ti lọ. bàbá. ìgbà tí ẹbọ ti wá dojú dé tó padà dé ọ̀dọ̀ bàbá kí ni bàbá òun wí. nǹkan tí bàbá wí lọ́dún náà òun ni wípé bóyá Ọlọ́run ò kọ wípé ọ̀dọ̀ wọn ni mo ti máa bímọ ni pé kí n máa lọ kún fàdúrà tí mò ń gbà ohun tí bàbá sọ fún mi lọ́dún náà nìyẹn. ó sì ń gbà. mo gbàdúrà. ìgbà tó gbàdúrà kí ló ṣẹlẹ̀. lẹ́yìn àdúrà tí mo gbàdúrà mi gbà nígbà tá a máa róṣù 2 sí 3 mo ti lóyún. ó sì bímọ òun. mo bí. ńgbà tí ọmọ òun dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ó wọnú àárẹ̀ kan ó wọnú àárẹ̀ ńlá kan ìgbà tó wọnú àárẹ̀ ta lọ képè. ọ̀tọ̀júbọlé nítorí àárẹ̀ ọmọ yìí wọ́n tún ní kó o gbẹ́bọ. ǹjẹ́ o mọ̀ wípé
ẹbọ tí wọ́n ní kó o gbé níjọ́ kìíní àná lórí àárẹ̀ ọmọ yìí nǹkan kan pàtàkì wà nú ẹbọ náà tọmọ yìí ò gbọ́dọ̀ fojú rí mọ́ láyé rẹ̀ èyí ń kọ̀ǹkọ̀. ṣé ọmọ kọ̀ǹkọ̀? ṣé o mọ̀ wípé àìbìkítà rẹ níbi gbígbé ọmọ yìí ṣeré káàkiri òun ní àárẹ̀ yìí ti wọnú ara ọmọ yìí. kí la fẹ́ ṣe báyìí bàbá. ẹbọ lágbè á gbé ẹbọ kàǹkà tí kagúláyà ẹbọ táwọn ìyá mi ò tẹ́wọ́ gbà. ẹbọ máa gbé bọ̀. ìwọ bá sí bàbá rẹ̀ ńkọ́. dáhùn ọmọ mi ò ní bàbá láti kékeré kò mọ bàbá ẹ èmi nìyá èmi ni bàbá ẹ máa gbé ẹ sọ fún Fápẹ́ máa gbé. ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin ńkọ́. ìbò ń sọ lẹ́ẹ̀kún nìkan náà ni mo bí kò pé méjì kò ní wájú kò ní lẹ́yìn. ẹyin ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ńkọ́ ọkọ àfẹ́sọ́nà rẹ̀. àfẹ́sọ́nà ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀ náà àfi kí n béèrè lọ́wọ́ ẹ̀ o. ọ̀bí. má bí ni. ẹ̀kọ́ lọ bí. ẹ lọ bí ọkùnrin ló gbọ́dọ̀ gbé. ìwọ ni. àkùrọ̀ òjò ní dòtúlẹ̀ obìnrin torí ìlú ó ṣàfojúdi sọ́kọ adéáfún ọlọ́ba abẹ́dù ọmọ eléégún ṣẹ́kẹ́tẹ́ wéré ẹ mọ̀mọ́ jẹ́ òrùn. mi ò ní láti bá ẹja torí mo ti rí ẹ gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run ṣẹ̀kẹ̀ bí ó bá ṣe rí aṣojú àwọn. ṣé kò ṣe pọ́nbínú ni o. mo gbé mọ́tò lélẹ́ ìyá àbírẹ́lúwé. ṣé ìwọ ò rí pé ní ti bímọ ṣùgbọ́n kájà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé omi ló dànù àgbẹ̀ òfò. ẹjọ́ kí ni túmọ̀ ẹ̀. ó kú lánàá. ọmọ ṣe kí ni. ọ̀rẹ́ rẹ̀ yìí ṣẹ̀yàn. mo ní ẹni jogún ò dàbí ẹni tó gún gbé lóòótọ́ ló ti lóyún sínú àmọ́ ṣó ti rọ́mọ náà gbèjò ni. ṣé o mọ ìgbà tí mo fi gbé ní òtútù lamẹ́ríkà tí mo fi ń ṣiṣẹ́ as a security man